Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa wá yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé àánú yín lójoojúmọ́ òun ló dúró láéláé. A yìn lógo nítorí pé ẹ̀yin Ọlọ́run ṣeun fún wa. A dúpẹ́ torí pé a ní yín ní bàbá. A dúpẹ́ torí pé a rí yín pè Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run àgbáyé lórúkọ Jésù Olúwa ẹ gbà ẹ̀yìn wa. Mo gbàdúrà. A mà tún dé Ọlọ́run wa. A tún ti kóra wa jọpọ̀. A tún wá o láti wá béèrè láti wá fi ara wa fún yín ẹ̀yin ayé wa, ayé ìdílé wa, ayé aya, ayé ọkọ, ayé àwọn ọmọ wa. Lórúkọ Jésù Olúwa ẹ tẹ́wọ́ gbà wá. Ẹ̀yin la lè rí sáwá bá o. Ní orúkọ Jésù Olúwa ẹ dì wá mú. A ó máa yìn Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, mo máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní ọ̀tun ìtì Ọlọ́run fún wa. Àǹfààní àdúrà. Àǹfààní ńlá ni o. Mo máa ṣàǹtẹnu mọ́ pé àǹfààní ńlá ni. Torí lọ́jọ́ ọjọ́ tí n bá ti gbọ́ ohun tí àwọn ènìyàn bíi tèmi tó ń dojú kọ lọ́dọ̀ ẹgbẹ́ wọn léṣù pé a fẹ́ gbàdúrà, léṣù pé a ní ìṣòro nínú ayé wa, léṣù pé a fẹ́ bọ́ nínú ogun. Ìgbà míì tí ìbá ṣe pé irú àwọn tó ń sọ fún mi, màá fẹ́ lè sọ pé wọ́n ń purọ́ torí pé ó ṣòro púpọ̀ láti gbàgbọ́ ohun tí ènìyàn ẹ̀dá Ọlọ́run bíi tèmi tí wọ́n fojú ẹ̀ rí nílé yẹ̀mí wò. Mo gbàdúrà ohun tá dé bá yín tẹ́kùnlẹ̀ síwájú ẹni tí ò ní láárí tó yín. Lórúkọ Jésù lónìí kò ní dé bá yín lórúkọ Jésù. Ìṣòro tó ń wọnú ayé ènìyàn, ogun tó ń wọnú ayé ènìyàn ní nǹkan tí èèyàn ti kọ̀ tẹ́lẹ̀ pé òun ò ní dáwọ́lé tó wá bẹ̀ sí gbéjẹ. Irú ogun bẹ́ẹ̀ kò ní wọnú ayé yín lórúkọ Jésù. Ẹ má jẹ́ ká gbàgbé àti ń sọ̀rọ̀ nípa àdúrà ọlọ́dọọdún yẹn Yom Kippur. Àdúrà yẹn jẹ́ àdúrà tí Ọlọ́run pàṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì títí láé. Wọ́n sì ń ṣe é dòní o. Fún àwọn tí òye kù káàtó fún wa ní kẹ́nẹ́ ṣe èyí wájú ọmọ Ísírẹ́lì òye kù káàtó ni. Ṣe Bible study mi lè sọ̀rọ̀ débẹ̀ yẹn. Ṣùgbọ́n fún àwọn tí òye yé tí wọ́n ń gbà tí wọ́n sì ń rí ọwọ́ Ọlọ́run láì ṣe pé ẹnikẹ́ni gbọ́wọ́lé wọn, láì ṣe pé ẹnikẹ́ni fàṣẹ sàdúrà wọn. Ẹ rí i pé ìyanu lèyàn Ọlọ́run. Ẹnìkan bèè lọ́mú ní oníṣẹ́ ó jẹ́ dandan kẹ́nìkan fàṣẹ sàdúrà wọn. Mo ní kò jẹ́ dandan. Àṣẹ wà lẹ́nu ohun ẹ̀ gan Ọlọ́run fẹ́ gbọ́ jù. Má ṣe Ọlọ́run á ṣàṣàánú wa. Tọdún yìí lóṣù tó ń bọ̀ ní October ní ìrọ̀lẹ́ tí ọjọ́ bá ti ń pòfírí ní ìrọ̀lẹ́ on the 11th of October ó máa parí nígbà tí òkùnkùn bá ṣú ní ọjọ́ kejì. 25 hours ni wọ́n fi ń ṣe, kí jẹ́ 24 25 hours gbẹ́rẹ́gbẹ́ ó ní wọ́n fi ń ṣe Yom Kippur ní ọdọọdún bí Ọlọ́run ti pàṣẹ fún wọn. Ó dẹ̀ ẹnìkan ní kíní kìtẹ̀ náà ń ṣe fún mo ní is for atonement and repentance. Wọ́n lọ àwọn ọmọ Israẹli lọ síwájú Ọlọ́run, wọ́n lọ bá búbú. Kò dàbí àwọn ará bíi o tí wọ́n ní àwọn àtọlọ́run jọ ń jàmàlà tán jọ ń jẹ̀bà irọ́ o. Àwọn ọmọ Israẹli ní òye yẹn wípé ta ní ènìyàn níwájú Ọlọ́run alààyè, níwájú Ọlọ́run kòkòrò ilẹ̀ ó sì tóbi jù wá lọ, níláárí jù wá lọ. Òótọ́ ọbẹ̀ ni wọ́n bá búrúbú níwájú Ọlọ́run. Wọ́n dẹ̀ máa ń lo àǹfààní yẹn láti máa ń fi ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wọn bú. Gbogbo àwọn ẹ̀gbọ́n ìdílé, ẹ̀gbọ́n ìran máa ń sọ kíní yẹn dáadáa. Máa ń dàbí ọ̀rọ̀ ó lè jẹ́ dandan. Dákun ṣẹ́dí àwọn bí tá a ti sàn wá, àwọn òbí wa, àwọn grandparents wa, wọn ò ní òye Ọlọ́run bá ṣe ní o. Wọ́n dẹ̀ ti dáwọ́lé àwọn kankan tó lè mú ìrìn àjò ayé wa kó mẹ́hẹ̀. Inú ẹ̀ náà láti ń ṣe àwọn àdúrà wọ̀nyẹn. Ní ọdún ìlágbára Ọlọ́run Abrahamic Covenant fún àwọn tó ti yé a máa ṣàlàyé ẹ̀ dáadáa síwájú sí bá a ṣe ń súnmọ́ oṣù December. Gẹ́gẹ́ bí àwọn Fire Conference Committee wọ́n ń ṣètò pé ká ṣe ní London. Wọ́n ń ṣètò bẹ́ẹ̀, wọ́n múra gidigidi ká lè ṣe ní London. Dákun tí ọdún yìí tún máa yàtọ̀ díẹ̀ torí wọ́n ní crossover máa wà nínú ẹ̀ náà. Á bá àwọn Israeli ṣe Happy New Year wọn, á dẹ̀ tán bá UK náà ṣe tí wọ́n papọ̀. Á jẹ́ àkókò àdúrà ńlá. Ẹ̀yẹ́ máa wo kíní kan fẹ́ ṣẹlẹ̀ ní ọdún 2025. Akóredé máa kórè wá. Ó yẹ kẹ́ ti máa kóredé. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu. Ó ní mo gbàdúrà lórúkọ Jésù Kristi. Ọdún náà jẹ́ ọdún ire inú ayé yín lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ẹ jẹ́ á wọnú àdúrà wa. Heal my life. Wo ayé mi sàn. Ẹ̀yin náà ẹ sọ bẹ́ẹ̀
ẹ gbójú sókè bẹ́ẹ̀ ibi tẹ́ wà yẹn kẹ́ sọ fún Ọlọ́run wo ayé mi sàn, ẹ sọ bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀ ṣe sọ yẹn torí wọ́n ní ẹnu ẹni ènìyàn fi ń kọ́ mi ò jẹ́. Ẹ wo ìgbà ni mo bẹ̀rẹ̀ sí gbàdúrà yẹn kí Ọlọ́run wo ayé mi sàn. Ẹ rí mo rántí lọ́dún yẹn lọ́hùn ti pẹ́ mo fẹ́ ka Bíbélì mo kàn ṣe láti bẹ̀rẹ̀ ni àti máa ń kà lórí tipẹ́tipẹ́ ní àti kọ́ṣe ní ọ̀rọ̀ wà. Mo wá kà nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí dá ohun gbogbo tọ́lọ́run bá parí iṣẹ́ lójúmọ́ á ní oh my God and God saw that it was good. Ọlọ́run sì rí pé dáadáa ni ó dára ilé òtúnṣe lé ó dára ilé. Mi ò kàn mọ̀ díẹ̀ torí mo fẹ́ tí bá ti ka Bíbélì máa ń béèrè ìbéèrè lọ́wọ́ ara tèmi ni mo máa ń personalize ẹ̀ ni mo ní Sam Adeosun ǹjẹ́ ohun gbogbo dára báyìí nínú ayé ẹ̀ báyìí mo ṣe béèrè nìyẹn èmi dẹ̀ mo dẹ̀ rá mi lóun lẹ́sẹ̀kẹ́ torí pé mi ò ní ìdí àti lọ gbèsè wa mo ní nǹkan ò dáa òótọ́ dẹ̀ ni nígbà tí mo ń ka ibẹ̀ yẹn lọ́jọ́ tí mo ń sọ nǹkan ò dáa nígbà tó ló ń dẹ̀ nígbà tó ń dá mi dáadáa ni nǹkan ò sì wá dáa báyìí ó yẹ kí n mọ̀ pé kinní kan ṣẹlẹ̀ nìyẹn ẹ̀rí ìgbà yẹn mo sọ pé Olúwa ẹ̀rọ yẹn wá sí mi ní Olúwa ẹ wò mí sàn Olúwa ẹ wo ayé mi sàn kì í ṣègbà tí èèyàn bá ṣàìsàn tó bá lórí fífọ́ ó lẹ́yìn dídùn inú ló ń rún ìyẹn nìkan kọ́ náà ń pè ní àìsàn odidi ayé ènìyàn á máa ṣàìsàn á máa ṣàlàyé ẹ̀ nínú àdúrà yìí ẹ̀rí ẹ wo bá a ṣe ń wọnú àdúrà tó nílọ mo bẹ̀yìn ẹ̀yin náà ẹ wo ẹ má deceive ara yín kẹ́ wo ayé yín dáadáa kẹ́ wo dáadáa kẹ́ farabalẹ̀ wo kẹ́ ẹ sì ṣí ọkàn yín payá láti gba ìwòsàn tó tó fún ayé yín láti ṣe rere ibi ọ̀rọ̀ tí mo sọ ibẹ̀ láti wọnú àdúrà wa lọ ẹ jọ ẹ má jẹ́ ká tàn ara wa jẹ ṣe rí àwọn tó ń wò wá ìyẹn àwọn ọ̀rẹ́ wa alábàáṣepọ̀ wa aládùúgbò wa ìdílé wa wọn ò lè rí tán ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń rí ẹ má jẹ́ kí n tí wọ́n rí yẹn ẹ má jẹ́ ṣe nǹkan táwọn yẹn rí nípa mi ò kí n fi wà láíláí ẹlòmíì lè rí mi Pastor Sam onígbèraga èmi ò rí bẹ́ẹ̀ torí wọn ò lè rí mi tán láíláí bẹ́ẹ̀ ni ẹlòmíì á sọ pé máa yẹn lówó gan wọn ò rí tán ṣùgbọ́n mo jẹ́ báyìí tọ̀ èmi mo yẹ tó wà nínú àkáǹtì mi so kò sí nǹkan tó yẹ àwọn èèyàn sọ nípa mi tó kàn mí èmi wọn ò lè rí mi tán èmi ni mo ríra mi tán abẹ́rẹ́ kí ni díẹ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú Bíbélì nígbà tí wòlíì yẹn dé ìlú yẹn Bíbélì sọ kìíní kan pé àwọn kan wá bá 2 Kings chapter 2 verse 19 2 Kings chapter 2 verse 19 àwọn ọkùnrin bẹ́ẹ̀ sọ pé àwọn ọkùnrin ìlú wọ́n wí fún Èlíṣà pé jọ̀wọ́ ṣàkíyèsí ìtẹ̀dó ìlú yìí dáa gẹ́gẹ́ bí ẹ ti rí i ṣùgbọ́n omi náà burú ilẹ̀ náà sì ṣá. Tẹ́ ẹ bá farabalẹ̀ wo ẹsẹ̀ Bíbélì yẹn dáadáa àwọn ọkùnrin ìlú yẹn wọ́n ń sọ fún wòlíì Èlíṣà pé ẹsikísà bẹ́yìn náà ṣe rí ìlú wa ẹ rí i pé ìlú wa dáa ó lẹ́wà ẹ̀rí ẹ̀yin tẹ́ bá lọ sí vacation lẹ́ẹ̀ máa ti gẹ́ẹ̀tì kan tí mò ń sọ yẹn ẹlòmíì tó bá dé ìlú tó dáa ní mo rántí ọjọ́ tí mo kọ́ wọ Dubai mo ní wow mo kàn ń ṣe é léraléra ní ifá kò sẹ́ni tó súnmọ́ tí o mọ̀ pé first time mi nìyẹn nílùú yẹn lọ́dún yẹn lọ́hùn mo ní wow bẹ́ẹ̀ náà ló ṣe rí ohun tí wòlíì Èlíṣà rí ni pé ìlú yìí máa dáa o ìlú yìí máa beautiful o àwọn ọkùnrin yẹn wá sọmọ wọn lẹ́ sà òde lẹ́ ń rí yẹn o ìtẹ̀dó ìlú ìdántòtọ́ o ṣùgbọ́n omi ìlú yìí omi náà burú ilẹ̀ ìlú yìí ó sì ṣá òun tẹ́lẹ̀ tá à ń jẹ yìí à import ẹni torí kí ló dẹ̀ fa àórí nǹkan gidi gbìn torí pé omi tá a bá fi irrigate ilẹ̀ gbogbo omi burúkú ni omi yóò wà poisonous fún wa abẹ́ni tó dẹ̀ mo sọ pé ohun tí àwọn èèyàn rí níta ó lè má jẹun ló wà nínú ilé o so ẹ má jẹ́ ká wà carried away mo fẹ́ ká máa ronú wa jinlẹ̀ báyìí pé kí ló ń bá ayé mi fínra dandan kọ́ ni kẹ́ polongo ẹ̀ fáwọn èèyàn kí ló ń bá ayé mi fínra nǹkan ń táwọn èèyàn rí wọ́n lè máa pè é ní màmá rere màmá kẹ̀ wọ́n lè máa pè é ní bàbá rere bàbá kẹ̀ ẹni tó yọkùnrin ká gbówó fún ìyẹn ò àdì value mọ́ láìpẹ́ yín o you have to be realistic ẹ fẹsẹ̀ méjèèjì kanlẹ̀ kẹ wojú Ọlọ́run lónìí kẹ képe kẹ bari burúburú wájú ẹ pé Olúwa ojú yín nìkan ni mò ń wò á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi òpin sí àwọn ohun tó ń bá mi fínra ní kọ̀kọ̀ ṣe àmì pé yẹn ṣe àmì pé àdúrà ìbáyìí
ẹ̀yin nìkan ló máa yé ẹ̀yin àdúrà tó jẹ́ pé èèyàn nìkan ló ń yé òun la fẹ́ gbà lónìí. Oh Lord, put an end to all things that are secretly contending with my life. Oh my God. Things that are secretly contending with my life. Àwọn kan tó ń bá èèyàn fira ní kọ̀kọ̀. O àwọn ogun kan wà bẹ́ẹ̀ o. Àwọn ìṣòro kan wà bẹ́ẹ̀ o. Aṣọ náà kan máa rí lójoojúmọ́. Aṣọ ńlá. Abájá àwọn Yorùbá ní aṣọ ńlá kọ́ lè yàn ńlá. Aṣọ ńlá. Àwọn kan dẹ̀ aṣọ fìtì wọn. Wọ́n á wọṣọ báyìí. Wọ́n máa lọ gìjà. Ṣùgbọ́n tó ń bá fira. Tó ń bá sọ àwọn èèyàn nígbàgbọ́. Òun ló máa ń fà máa nígbà mi tẹ́lẹ̀ mi àwọn abáyín tá ní mọ́mì ẹjọ́ ṣe lè yá mi ní £10,000 £10,000 ẹ kàn máa bú sẹ́yìn ni pé kí lẹ̀ ń sọ lẹ́nu yìí ṣẹ́yìn kárí ni wọn ò ní gbàgbọ́ wọn ò tún ní gbàgbọ́ bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ wọn ni ahun burúkú ó ń tàn wá. Oh Lord, put an end to all things that are secretly contending with my life. Jésù Olúwa ẹ fi òpin sí àwọn ohun tó ń bá mi fínra ní kọ̀kọ̀ ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ohun tó ń bá mi fínra ní kọ̀kọ̀ Olúwa ẹ fòpin sí lónìí Olúwa ẹ fòpin sí lónìí gbogbo àwọn kan tó ń bá mi fínra ní kọ̀kọ̀ Olúwa ẹ fòpin sí lónìí tó ń bá ìdílé mi fínra Olúwa ẹ fòpin sí gbogbo ohun tó ń bá ayé mi fínra Olúwa ẹ fòpin sí tó ń bá aya mi fínra tó ń bá ọkọ mi fínra tó ń bá ọmọ mi fínra bẹ́ẹ̀ ṣe máa mú ní kọ̀ọ̀kan nìyẹn gbogbo ohun tó ń bá ìdílé mi fínra ní kọ̀kọ̀ Olúwa ẹ fòpin sí Olúwa ẹ fòpin sí ní orúkọ Jésù Olúwa ẹ fòpin sí gbogbo ohun tó ń bá ayé mi fínra ní orúkọ Jésù Olúwa ẹ fòpin sí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run kíní kan ni mi ní ṣe láéláé mi ní gbé ìgbé ayé fake ìgbé ayé ẹ̀tàn Ọlọ́run mi. In fact òótọ́ ọbẹ̀ ni wípé níta mo máa ń dín bí mo ṣe tó máa ń dín kù pátápátá. Àwọn kan tẹ̀ ti mọ̀ mí síbẹ̀ bí ẹ ti máa gbé lẹ́nu mi náà pé àwọn ti pé abúlé màá níbi tí mo ti ń sọ̀rọ̀ báyìí inú abúlé mi kò sí abúlé níbi tí mò ń gbé. Òótọ́ tó wà ń bẹ nìyẹn ilé àdúgbò gidi ni mò ń gbé òótọ́ ni ṣe rí ìgbàgbọ́ tèmi nìyẹn torí ẹ̀kọ́ Bíbélì náà sì ni ẹ tó bá rẹ̀ sílẹ̀ òun là ń gbé ga. Ṣùgbọ́n ṣe rí láyé tá a wà yìí téèyàn ò bá ṣọ́ra ẹ̀rí a overrate ara ẹ̀. So ẹni tó bá dẹ̀ ti overrate ara ẹ̀ ìṣòro abẹ́nú a máa jà ogun abẹ́lé a máa jà kò lè rí olùrànwọ́ láyé láti rí ẹni tó bá máa ẹni tí ì bá ràn lọ́wọ́ àròbé èèyàn gidi ni. Ó máa ṣe àbúrò ẹ̀ yọjú wọn yọjú wọn bú sẹ́yìn ó tọ́ ni torí ẹ̀ ni mo ṣe bẹ̀rù social media débi pé Instagram Facebook mi kì í ṣọ̀rẹ́ wọn ẹni kí ni ìdí ẹ̀ ní pé ìgbé ayé fèèkì ó kún bẹ̀ pátápátá mi lè gbàgbé lọ́dún yẹn lọ́hùn ọmọ ìjọ wa ni ló ń sọ̀rọ̀ ọmọ ìjọ wa kan fún mi àwùlẹ́sà ó ní ó lágbára lánàá àná sátidé mo ní kí ló dé ó ní ṣe mo mọ Mrs. lágbájá mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ọkọ̀ ẹ̀ lù débi pé mo ní wọ́n lura ni ó ní tí ó pọ́n ṣe ẹ̀jọ́ ìwálẹ̀ ẹ̀ mọ́ ṣẹ̀pọ̀ ọ̀rẹ́ mi ni a ti ń ṣọ̀rẹ́ báyìí ẹ̀rí àyìn tó dẹ̀ ń sọ fún mi ló kó ṣe convert ẹ̀ sí ṣọ́ọ̀ṣì wa wọ́n á mo ní bọ́n ṣe ń ṣe níta yẹn wọ́n ní bẹ́ẹ̀ ni tí wọ́n bá wà ní ṣọ́ọ̀ṣì tí wọ́n bá jókòó tira ẹ̀rọ ni á jókòó tira wọ́n dẹ̀ ń lura wọn àlùpà wọ́n wá ní wọ́n ní wọ́n lura wọn seriously o mo ní what wọ́n ní ṣe pé èmi ni mo convert ẹ̀ ẹgbẹ́ ṣe pé muslim ní tẹ́lẹ̀ èmi ni mo convert ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ ṣì máa bá mi pè wọ́n o ẹ máa bá mi pè wọ́n o ẹ wo mi ò pè wọ́n o ẹ mọ̀ díẹ̀ nígbà tó di mo ti fọkàn sí pé tó bá di Sunday tó ń bọ̀ màá ṣiṣẹ́ yẹn láàrin ọ̀sẹ̀ yẹn mo rò bí wọ́n ń ṣe wedding anniversary mo rò bí ọ̀sẹ̀ yẹn ni anniversary ìgbéyàwó wọn bọ́ sí lórí social media wọ́n wá wo àǹkó aṣọ olówó iyebíye náà bẹ̀ sí náà play record náà bẹ̀ sí jó ìyàwó náà ń jó mi ìrántí orin ìfẹ́ tí wọ́n ń kọ́ ń gbà yẹn ó dà pé ìgbà tí olórin kan jáde tó jẹ́ pé olóòmí ló fi bẹ̀rẹ̀ orin yẹn òun náà wá ń kọ síra wọn tí wọ́n ń rẹ́rìn báyìí mo ní what ó ká mi lára mo ránṣẹ́ sí ẹni tó bá mi sọ̀rọ̀ níjọ́ Sunday mo ní ṣé bẹ́ẹ̀ ní àwọn ohun ìdúrà wọn ní kíni wọ́n ní ṣe mìírí máàkì tó wà lẹ́nu ẹni wọ́n ní ẹ̀ṣẹ́ ni wọ́n ní ṣe báwọn làwọn mú lọ hospital ẹ̀yin ọmọ Ọlọ́run èyí ò kì í ṣe ọjọ́ fèèkì ọjọ́ téèyàn ń nà tán pátápátá fún Ọlọ́run ni o ẹlòmíà ni Ọlọ́run mọ problem mi bẹ́ẹ̀ ni ṣùgbọ́n fẹ́ ká béèrè ó ti sọ ní ká fẹnu wa béèrè ó ní ká kanlẹ̀ kó ní ká wá kiri
olóṣì jẹ́ dandan fún wa lónìí pé èní jẹ́ ọjọ́ òótọ́ fún Ọlọ́run. mi ní kẹ́ sòótọ́ fún mi, ní kẹ́ wá ṣe confession fún mi. èmi kì í ṣe wòlíì òní confession. irọ́ ẹ gbé confession yín àbí kí lẹ̀ ń pè gan confession náà ni ẹ gbé lọ sọ́dọ̀ Jésù. òun gangan ló lè bá yín tán ọ̀rọ̀ yín. Jésù Olúwa, ẹ fi òpin sí àwọn ohun tó ń bá ayé mi fínra ní kọ̀rọ̀. Put an end to all things that are secretly contending with my life. Secretly contending. Àwọn ẹ̀yà dẹ̀ máa dájà ní kọ̀rọ̀. Kò sẹ́ni tó mọ̀. Ó dẹ̀ dákẹ́ síbẹ̀. Ṣùgbọ́n kò yẹ kí èèyàn dákẹ́ níwájú Ọlọ́run báyìí o. Tí ìṣẹ̀ báyìí tẹ́ bá dákẹ́ níwájú ènìyàn tẹ́ sọ fún wọn o. ṣùgbọ́n eléyìí báyìí níwájú Ọlọ́run ni. Jésù Olúwa, ẹ fi òpin sí àwọn ohun tó ń bá ayé mi fínra ní kọ̀kọ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, ẹ fi òpin sí àwọn ohun tó ń bá ayé mi fínra ní kọ̀kọ̀. Olúwa, ẹ ṣàánú fún mi lónìí. Ẹ wò tẹ́ ẹ bá mọ àwọn tó ń bá yín fínra ní kọ̀kọ̀, ẹ dárúkọ ẹ̀ fún Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Ó wù mí kẹ́ ẹ ní ẹ̀rí tó ní agbára. Ó wù mí kí ẹ̀rí yín kójú tọmọlàkejì yín lọ. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ó yẹ máa gbà. Torí pé Ọlọ́run ṣetán báyìí o láti dáhùn àdúrà yín. Ọlọ́run ṣetán báyìí o láti fún yín ní ẹ̀rí tuntun tó ní agbára. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má bínú, ẹ jẹ́ á gbà lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ni, ẹ jọ̀ọ́. Gẹ́gẹ́ bí àwọn ará ìlú yìí tán wá bá wòlíì Èlíṣà yìí, àkókò tó báyìí láti má dákẹ́. Ṣùgbọ́n ọ̀nà táwọn kan fi ń rojọ́ yàtọ̀. Wọ́n ní o má bo kinní kan mọ́ra mi tẹ̀ ń bọ́ ṣe máa ń sọ ní èdè Yorùbá ń lu wa. Wọ́n ní o jẹ́ mú ẹ jáde, ìyẹn bá kọ́ là ń sọ báyìí. Ìjáde yín ni ìjáde lọ sí ọ̀dọ̀ Jésù fúnra yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ gbà mo sọ fún yín o. Tẹ́nìkan bá sọ fún mi pé irọ́ èmi nìkan lọ́lọ́run fi àṣẹ sí lẹ́nu, irọ́ pátápátá ni, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run retí yín, ó sì fẹ́ mọ ìṣòro yín. Tẹ́ bá wo Jésù Kristi Olúwa wa, tó bá dé ọ̀dọ̀ iwájú ẹni, a ní kí ló fẹ́ kí èmi kí o ṣe fún ọ. Ó fẹ́ ká fẹnu wa béèrè ni. Ṣé ọ̀rọ̀ nípa ìgbéyàwó yín ni? Ṣé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìwé ìgbélú yín ni? Ǹjẹ́ nípa ọmọ ni? Òun ló bá yín fínra ní kọ̀kọ̀. Ṣé nípa iṣẹ́ yín ni? Bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ lómi gan pé kò síṣẹ́, ṣó máa gbàgbọ́ báyìí? Ó dẹ̀ bá yín, ogun yẹn dẹ̀ bá yín fínra ní kọ̀kọ̀. Ṣé àìní ayọ̀ ni? Ṣé ọjọ́ iwájú yín gan ni? Ọjọ́ iwájú ẹlòmíì ò tiẹ̀ nítumọ̀ rárá, kò mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Tàbí ṣé ilé ìwé ni? Ohunkóhun tí ìbá jẹ́, ẹ tún sọ fún Ọlọ́run sẹ́ pé Jésù Olúwa, ẹ fi òpin sí àwọn ohun tó ń bá ayé mi fínra ní kọ̀kọ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà. Olúwa, ẹ fi òpin sí àwọn ohun tó ń bá ayé mi fínra ní kọ̀kọ̀. Those things that are secretly contending with my life. Àwọn nǹkan tó ń bá ayé mi fínra ní kọ̀kọ̀. Olúwa, ẹ fòpin sí. Olúwa, ẹ fòpin sí ní orúkọ Jésù. Olúwa, ẹ fòpin sí ní orúkọ Jésù. Olúwa, ẹ fòpin sí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, tẹ́ ẹ bá wo ẹsẹ̀ tó tẹ̀lé, kíní kan ṣẹlẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n téèyàn bá farabalẹ̀, àìmọye ọdún tí wọ́n ti ń kà sí wa létí, téèyàn bá dẹ̀ farabalẹ̀ ká dáadáa, á mísì àwọn nǹkan tó lágbára ńbẹ̀. In fact, á mísì àwọn àdúrà gidi tó yẹ kó gbà. Tàbá dé 2 Kings chapter 2 verse 20 yẹn. Ó ní, ó sì wí pé, ìyẹn pé wòlíì Èlíṣà wá ń dá àwọn ará ìlú yẹn lóhùn. Ó ní, ó sì wí pé, mú àwo kòtò tuntun kan fún mi wá, kí o sì fi iyọ̀ sí inú rẹ̀. Wọ́n sì gbé wá fún. Ṣẹ̀rí ọjọ́ tèmi kọ́kọ́ kà, èmi ò rí àwo kòtò, mi rí iyọ̀ o. Ohun tí mo rí ni wípé, kí ni ó fà á tí wòlíì fi ń béèrè àwo kòtò àti iyọ̀? Kí ló túmọ̀ sí? Iṣẹ́ tí mo ṣe nìyẹn. Tàbá dẹ̀ mọ nǹkan tó túmọ̀ sí nípa tẹ̀mí, spiritual meaning, àwọn nǹkan tí wòlíì nìkan lọ mú wá yẹn, àdúrà tó yé wájú bẹ́ẹ̀ lọ. Òun náà ni pé ṣe rí àwo kòtò tó ní kọ́ mú àyẹn, nípa tẹ̀mí ó túmọ̀ sí a fresh start, a fresh start, ìbẹ̀rẹ̀ tuntun. Ẹ̀yin tẹ̀ ń lo fóònù tàbí ẹ̀yin tẹ̀ ní laptop, ọ̀rọ̀ yẹ kó yé yín dáadáa. Ẹ rí i pé especially àwọn Android phone yẹn, wọ́n máa ń play phone kan, ẹ kàn máa lò lọ́wọ́ kan, ìyá ni a kàn freeze, wọ́n pè ní freeze, a takú sójú kan, a kàn dúró sójú kan báyìí. Ẹ tẹ́ kò ní lọ. Ẹ ní kó padà, kò ní padà. A kàn dúró pa, ẹ̀mí àránjúlẹ̀. Ẹ rí, báwo ni wọ́n ṣe ń solve problem yẹn? Ẹ rí, wọ́n á force ẹ̀ láti pa, wọ́n á reboot ẹ̀, wọ́n á restart ẹ̀. Tẹ́ bá dẹ̀ ti restart ẹ̀ báyìí, ìtún bẹ̀rẹ̀ ṣẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ló ṣe ní kọ̀ǹpútà.
kọ̀ǹpútà gbá mi á freeze tàbí kó máa slow a máa ṣe yọ̀bọ̀ ṣùgbọ́n nígbà tí tán bá restart tiẹ̀ báyìí á bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Ohun tí àwòkù tó túmọ̀ sí nípa tẹ̀mí nìyẹn. Iyọ̀ ńkọ́? Iyọ̀ túmọ̀ sí nǹkan iyọ̀ kan nípa tẹ̀mí. Àwọn kan tí iyọ̀ túmọ̀ sí náà á tún fi gbàdúrà ṣùgbọ́n jẹ́ ká máa mú ní kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ sí mú ọ̀rọ̀ ká tó bẹ̀rẹ̀ láti orí àwòkù tó yẹn mo fẹ́ jẹ́ ká gbàdúrà kan sọ fún Ọlọ́run. Jésù Olúwa, ẹ ṣàwárí àwọn tó ti dàrú mọ́ mi lọ́wọ́ kẹ́ ẹ bá mi tuntun. Oh Lord, reorganize things that are scattered in my life. Things that are scattered, that God should reorganize them. Gbogbo àwọn kan tó ti dàrú mọ́ mi lọ́wọ́. Ẹlòmíì, ìdílé ẹlòmíì ti dàrú mọ́ lọ́wọ́. Iṣẹ́ ẹlòmíì ti dàrú mọ́ lọ́wọ́. Títọ́ àwọn ọmọ ní ìlànà Ọlọ́run fẹ́ lòmíì ó ti dàrú mọ́ lọ́wọ́ nǹkan ọmọ bí tó máa gbé gbà mọ́. Àwọn yẹn ti yà nǹkan tó yẹ kán yà ṣùgbọ́n Ọlọ́run lè tuntun ibi tí mò ń lọ nìyẹn. Ìlera ẹlòmíì ó ti dàrú mọ́ lọ́wọ́ o. Even gan ìlera ẹlòmíì kò tiẹ̀ àìsàn tó ń ṣe ẹlòmíì kò yé àwọn dókítà gan rárá. Ẹlòmíì ó ti fẹ́ ṣe test kú a tún ṣe wá ní conclusive tó ń lọ ṣe wá tún ní torí pé wọ́n á tún recommend ẹ̀ wá bí àwa lórí specialist kan. Àtúndì specialist wọ́n á tún ní mo tún mọ ẹlòmíì tí wàá lọ rí kò sí ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n Ọlọ́run tó dá ayé àti ọ̀run, Ọlọ́run tó dá yín ní ènìyàn ó mọ̀ bó ṣe lè tó torí pé òun ni àṣẹ̀dá. Jésù Olúwa, ẹ ṣàwárí àwọn tó ti dàrú mọ́ mi lọ́wọ́ kẹ́ ẹ bá mi tuntun. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo àwọn tó ti dàrú mọ́ mi lọ́wọ́ Olúwa ẹ bá mi ṣàwárí ẹ̀ kẹ́ ẹ bá mi tuntun. Gbogbo àwọn kan tó ti dàrú mọ́ mi lọ́wọ́ ẹ bá mi ṣàwárí ẹ̀ kẹ́ ẹ bá mi tuntun. Olúwa ẹ tún ayé mi tò, Olúwa ẹ tún ayé mi tò, ẹ tún ayé àwọn ọmọ mi tò, ẹ tún ayé aya mi tò, ẹ tún iṣẹ́ ìránṣẹ́ mi tò, ẹ tún ilé mi tò. Ẹgbẹ́ ṣe máa gbà nìyẹn. Ẹni kí Ọlọ́run tún iṣẹ́ yín náà tò, kí Ọlọ́run kó tún ayé yín tò. Ó yẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Ẹ wò àti gba ìwé ìgbélú ẹlòmíì ó ti dàrú mọ́ lọ́wọ́ débi pé ìjọba gan ò tiẹ̀ fẹ́ rí nílùú wọn mọ́ ṣùgbọ́n tọ́lọ́run bá tuntun sẹ́ẹ̀ á jẹ́ ìyanu fún yín bó ṣe máa bọ́ sí. Ẹ máa gbàdúrà yẹn. Olúwa ẹ ṣàwárí àwọn tó ti dàrú mọ́ mi lọ́wọ́ kẹ́ ẹ bá mi tuntun. Ẹ tún ayé mi tò, ẹ tún ayé mi tò, ẹ tún ayé mi tò, ẹ tún ayé mi tò. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan mò ń sọ̀rọ̀ nípa ìbẹ̀rẹ̀ tuntun tẹ́ ẹ bá gbàgbé. Ká tó sọ̀rọ̀ nípa purification yẹn ni o ká tó sọ̀rọ̀ nípa ìbẹ̀rẹ̀ tuntun yẹn ni o. Nígbà tí mo sọ fún wa pé kí ni àwòkù tó túmọ̀ sí mo pè ní reboot ìbẹ̀rẹ̀ tuntun. Mo dẹ̀ lo example àwọn tó ń lo devices mo fi ṣe example wípé tó bá freeze mọ́ èèyàn lọ́wọ́ ẹ̀rí ẹ̀yẹn máa wo fóònù Android ọwọ́ yín yẹn nǹkan mẹ́ta lẹ máa rí tó bá ti ń rẹ̀ mẹ́ta ló máa ṣe. Ìkíní bẹ̀ ni pé a sluggish a máa fà jọ́ ntẹ́ máa tẹ̀tẹ́lẹ̀ pim tó ti lọ tẹ bá tẹ̀ báyìí a máa yí ẹ wà di ẹkú sùúrù ẹ gbọ́dọ̀ ní sùúrù fún ni ìbàjẹ́ kọ̀ǹpútà tàbí bíi laptop tó jẹ́ pé ẹrù ti kún orí ẹ̀ a máa slow báyìí tẹ bá ti tẹ̀ kíní báyìí a máa rólù báyìí a máa kò ní lọ a sluggish. Bẹ́ẹ̀ ló ṣe rí fún ayé àwọn míì ìtẹ̀síwájú slow débi pé ohun táwọn ẹgbẹ́ ẹ̀ ń rí láàrin oṣù kan ọdún kan àbọ̀ orí àdúrà ló ṣì wà kò tẹ̀ tí ì bọ́ sí rárá. Bí àwọn device yẹn ṣe rí bẹ́ẹ̀ náà ni ìṣẹ̀dá ṣe rí. Ọ̀nà kejì míì náà ní táyé yẹn fi ní ìdí reboot ní pé ó máa freeze bí àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan á kàn takú sójú kan kò ní lọ mọ́. Ìkẹta ni pé nígbà tí device yẹn bá ti ní virus ṣe nígbà tí device bá freeze yẹn bí ìgbà tí ayé yẹn dúró lójú kan ni ṣe bó tẹ̀ sí rí progress díẹ̀ èyí tẹ́gbẹ́ ẹ̀ bá rí 100 òun á rí 3 tẹ́gbẹ́ ẹ̀ bá rí 200 òun á rí 7 agídí ni. Àtúnṣèjì kankan máa sọ pé àwọn tó ń ṣe testimony yẹn bóyá rọ́nà ń pa gan. Ayé ẹ̀ slow nìyẹn. Tó bá jẹ́ pé wá dó sójú kan o ṣe bó tẹ̀ rí àwọn kan tẹ̀ sí rí 7 kò tẹ̀ ní rí kankan. Bẹ́ẹ̀ ni ìdólú kan ni ṣùgbọ́n ṣe bá rí ayé tó ti kó virus jẹ́ bí device tó ní virus tàbí malware àwọn ẹ̀mí òkùnkùn ti wọlé nìyẹn wọ́n bẹ̀ sí fi ayé onítọ̀ wọn fi ń ta káìtì lọ ṣeré bóyá ó kàgbá kò níbi tó ti lọ ṣe deliverance ọ̀ràn lọ tẹ́lẹ̀ bí wọ́n ti ṣe deliverance kò sí ní nǹkan kan kò ní ẹ̀mí mọ́ ẹ̀mí òkùnkùn bá jáde nínú ayé àwọn kan ló bẹ̀ sí pinra ẹ̀ sórí àwọn èèyàn
àwọn tó dẹ̀ láwọn ṣe deliverance fáwọn ìyàwó gan lóye ohun tí Jésù sọ nípa deliverance, wọn ò ní tẹ̀lé idea tí wọn nìkan náà máa ṣe, wọ́n sì ń kó bá ìgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn. ká sọ fún Ọlọ́run èyí tí ìbá jẹnu gbogbo ẹ̀, Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí, kẹ́ fún mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Oh Lord, have mercy on me today, give me a fresh start. Ìbẹ̀rẹ̀ tuntun. Mo fẹ́ ká gbàdúrà títara pé Jésù Olúwa ẹ ṣàánú fún mi lónìí, ẹ fún mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ ṣàánú fún mi lónìí, ẹ fún mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Olúwa ẹ ṣàánú fún mi lónìí, ẹ fún mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Ẹ fún mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Olúwa ẹ ṣàánú fún mi lónìí, ẹ fún mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Olúwa ẹ ṣàánú fún mi lónìí, Olúwa ẹ fún mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Ẹ fún mi ní ìbẹ̀rẹ̀ tuntun o. Ẹ fún àwọn mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Ẹ fún aya mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Ẹ fún ìdílé mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Ẹ fún iṣẹ́ mi ní ìbẹ̀rẹ̀ tuntun. Olúwa ẹ ràn mí lọ́wọ́, Olúwa ẹ ràn mí lọ́wọ́ kí n rí àánú gbà. Olúwa ẹ ràn mí lọ́wọ́ kí n rí àánú gbà. Olúwa ẹ ràn mí lọ́wọ́ kí n rí àánú gbà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká bọ́ sí ìṣe pàtàkì iyọ̀ bá a ṣe kà lẹ́ẹ̀kan yẹn. Wòlíì yẹn nìkan lọ mú àwọn kòtò wá, kán buyọ̀ sínú ẹ̀. Kán bu iyọ̀ sínú àwọn kòtò. Kí ni iyọ̀? Kí ni ìṣe pàtàkì iyọ̀ nípa tẹ̀mí? Àkọ́kọ́ ni pé iyọ̀ túmọ̀ sí ìwẹ̀nùmọ́, purification. Ó kàn jẹ́ pé nínú Bíbélì ìwẹ̀nùmọ́ náà pé purification náà translate ẹ̀ sí, ṣùgbọ́n purification ju bẹ́ẹ̀ lọ. Purify. Jẹ́ ká bá Bíbélì pé ní ìwẹ̀nùmọ́ yẹn náà. Torí òun náà súnmọ́ dáadáa. Tẹ bá wo, mo fẹ́ ká wo kíní kan ní 1 John chapter 3 verse 3. Màá wá ṣàlàyé fún wa ìdí ẹ̀ tí ò lè fi wọ́ọ̀kì. Ó yà wá lẹ́nu, ó dẹ̀ jẹ́ kí n kà. 1 John chapter 3 verse 3, ìwé Jòhánù kínní orí kẹta ẹsẹ̀ kẹta. Ó ní olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, yẹn nínú Jésù, ó ń wẹ ara rẹ̀ mọ́, àní bí òun ti mọ́. Yẹn pé bẹ́ẹ̀ ni sọ́nbẹ̀ yẹn pé anyone who has this hope in Jesus purifies himself just as Jesus Christ himself is pure. Wọ́n sọ̀rọ̀ nípa purification bẹ́ẹ̀ yẹn, ìwẹ̀nùmọ́. Wọ́n ní ẹni tó bá ti ní ìrètí nínú Jésù yìí, yẹn ni pé tó bá ti gba Jésù lóra tó dùgbà láyé, tó sì ń tẹ̀lé, tó ní ìrètí pé ó ń padà bọ̀, ẹ̀yìn tó dẹ̀ ń gbé ìgbé ayé ní ìrètí pé ó ń padà bọ̀, wípé ó ṣe kí ni ó ń wẹ ara rẹ̀ mọ́. Ṣùgbọ́n òótọ́ ọbẹ̀ láyé tá a wà ní wípé a nílò Ọlọ́run fún ìwẹ̀nùmọ́. Ó ń wẹ ara rẹ̀ mọ́ yẹn kò wọ́ọ̀kì mọ́ láyé tá a wà. Màá dẹ̀ ṣàlàyé fún wa ìdí ẹ̀ tí ò fi wọ́ọ̀kì mọ́. Tó fi jẹ́ pé tá a bá fẹ́ ní ìwẹ̀nùmọ́ tòótọ́, ká bẹ Ọlọ́run kó fúnra rẹ̀ wẹ̀ wá mọ́. Torí ẹni tó wà àkíyèsí kò lè gba béèlì fẹ́ lómi. Màá dẹ̀ ṣàlàyé. Tẹ́ ẹ bá wò dáadáa, Bíbélì jẹ́ kó yé wa pé inú ẹ̀ṣẹ̀ òun láti gbé bí wa. In fact, láti ìṣubú Adam àti Éfà, ìran ènìyàn wọ́n ti wà condemned for destruction. Wọ́n ti condemn ìran ènìyàn. So nínú ẹ̀ṣẹ̀ la gbé bí wa. Ègbé òun sì ní ìran ènìyàn dorí kọ. Ká tó gba Jésù lólúwa àti olùgbàlà wa ń kọ́, inú ẹ̀ṣẹ̀ òun náà la wà. Ibi tó yẹ kó ti wá jẹ́ determinant factor rèé nígbà tá a wá fi ayé wa fún Jésù Olúwa wa, ta ni Jésù la fẹ́ máa tẹ̀lé, tá a bẹ̀rẹ̀ sí í tẹ̀lé, tá a bá bí ẹni tó ń lọ ṣọ́ọ̀ṣì, tá a bẹ̀rẹ̀ tó ń gbọ̀rọ̀ Ọlọ́run. The question tó wà bẹ́ẹ̀ ni wípé ǹjẹ́ kìí ṣe inú ẹ̀ṣẹ̀ àti ìrúbọ òun náà la ṣe wà? Òótọ́ ni inú ẹ̀ṣẹ̀ àti ìrúbọ náà ṣe ní. Tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ so-called Christians, ìrúbọ yẹn máa ń tìrìlì wa gan. Tẹ́ ẹ bá ń bọ̀ ní ṣọ́ọ̀ṣì lọ́la o, tẹ́ ẹ bá ti ń bọ̀ bẹ́ẹ̀ yẹn, ẹ má ṣànwọ́ wá o, aṣọ àkísà tó wà lẹ́yìn ẹ má dìbọ̀, wọ́n á dì dání. Bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ẹ bu yẹ̀pẹ̀ wájú ta lẹ́yìn ẹ má bú bọ̀, wọ́n á bu yẹ̀pẹ̀ wá. Tẹ́ ẹ bá ti ń bọ̀ ó yá ẹ rọ mi sínú ògò, kẹ́ ẹ bu yẹ̀pẹ̀ lẹ́yìn sínú ẹ̀, kẹ́ ẹ máa gbé bọ̀. Àwọn sákìrì àwọn ètò iṣẹ́ gbogbo ìdí odò láti máa wẹ̀ lónìí o. Ìkíní kan 7 la máa ka, Sáàmù 55 la máa kà sómi tá a máa gbé mu. Àwọn nǹkan báwọn wọ̀nyẹn la kà sí ìgbàgbọ́ lónìí, kò sì ní ìfẹsẹ̀ múlẹ̀ nínú Jésù Kristi. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa.
ohun tá a try tá a mọ̀ ni, ohun táwọn tó ṣe dáadáa tí wọ́n tó àṣírí ẹ̀ fún wa ni mò ń sọ fún wa yẹn. Àwọn tó deep nínú ìtòṣẹ́, àwọn àṣírí tán fún wa nígbà táwọn gan fi ayé wọn fún Jésù. Wọ́n pé eré àbóòtọ́, wọ́n ní bẹ́ẹ̀ ni. A sọ fún Ọlọ́run. Wòlíì ẹ má jẹ́ ká gbàgbé bí tá a kà yẹn. Wòlíì yẹn ni kán mú àwòkòtò kan buyọ̀ sí kán máa gbé bọ̀. Significant àwòkòtò àti iyọ̀ òun la fi ń gbàdúrà. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa. Ẹ wẹ̀ mí mọ́ kúrò nínú gbogbo ìbọ̀rìṣà ìgbàgbọ́. Ìbọ̀rìṣà tó wà ní ẹ̀sìn ìgbàgbọ́ wa yìí ó ti pẹ́ jù. Ẹ má jà tanra wa. Ẹ gbé àpẹẹrẹ wa. Ẹ gbé kinní kan wá. Ẹ na kinní kan sókè. Ẹ mú kinní kan lọ. Wọ́n ní káwọn míì mú kinní wá títí wọ́n ní kán. Wọ́n mi yẹn ni wọ́n ní káwọn mú exercise book àwọn ọmọ wọn dání wá. Mo sọ fẹ́ gbàdúrà fún àwọn ọmọ yẹn ni wọ́n ní rárá. Wọ́n pé wọ́n fẹ́ sọ ìgbà wọn dọ̀tun. What does that even mean? Mo ní kí ló túmọ̀ sí? Mọ́mì yẹn gan ò lè ṣàlàyé kanlẹ̀ kó tó kò yí àwọn náà. Oríṣiríṣi. Oh Lord, purify me from all religious sacrifices. Gbogbo àwọn ìbọ̀rìṣà tí mo ti dáwọ́lé nínú ìgbàgbọ́, nígbà tí mo ti sọ pé ẹ̀yin Jésù ni mo fẹ́ máa sìn, nígbà tí mo sọ pé mo ti kọ̀ ẹ̀ṣẹ̀ àti èṣù sílẹ̀, gbogbo àwọn ìbọ̀rìṣà tí mo bá wọn lọ́wọ́ sí pátá ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ wẹ̀ mọ́ kúrò nínú bẹ́ẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo ìbọ̀rìṣà ìgbàgbọ́ tí mo ti bá wọn lọ́wọ́ sí, Olúwa ẹ wẹ̀ mí mọ́, Olúwa ẹ wẹ̀ mọ́. Èyí tí mo ti fa àwọn ọmọ mi sí, àwọn ìbọ̀rìṣà gbogbo tí mo fa àwọn ọmọ mi sí, Olúwa ẹ wẹ̀ wọ́n mọ́ lónìí. Mo kó àwọn ọmọ mi wá báyìí o, Olúwa ẹ wẹ̀ wọ́n mọ́, Olúwa ẹ wẹ̀ wọ́n mọ́. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wẹra yín, ẹ máa wẹ àwọn ọmọ yín. Bẹ́ẹ̀ tí ń wẹ àwọn ọmọ yín, ẹ dákun mo bẹ̀ yín, ẹ máa wẹ ọkọ yín, ẹ máa wẹ aya yín. Èyí tẹ́ mú wọlé yín, ẹ máa wẹ ìdílé yín. Torí èyí tọ́níkẹ́ gbà tẹ́ mú wọ ìdílé ńkọ́, ó yẹ máa gbàdúrà. Ẹ dákun ẹ máa gbàdúrà. Gbogbo ìbọ̀rìṣà lórúkọ Jésù Kristi, gbogbo ìbọ̀rìṣà ìgbàgbọ́ tí mo ti fi kún ayé mi ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ mí, Olúwa ẹ 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 wẹ̀ mí. Ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ wẹ̀ mí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, Ọlọ́run mi o. Ara significant iyọ̀ ó ní ìmúláradá wa, healing. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo ń sọ àwọn kan tí iyọ̀ túmọ̀ sí nípa tẹ̀mí fún yín nìyẹn. Ǹjẹ́ kò yà yín lẹ́nu bí àwa Kìrìsìtẹ́nì bá ṣe ń ṣàìsàn ṣeréṣeré? Kò yà mí sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ wà stress out o, bóyá ẹ ṣiṣẹ́ kọjá normal, ẹ wá rẹra, ẹ wá ní stress. Ìyẹn kọ́ ni mò ń sọ o. Ṣùgbọ́n àwọn àìsàn burúkú ó yẹ ká ẹ béèrè pé kò normal. Má ṣe. Tẹ́ ẹ bá ń bá àwọn kọrin bó ṣe normal nìyẹn, ogun yẹn máa jà yẹn lọ ni. Ṣùgbọ́n tẹ́ ẹ bá takú pé irọ́ o, ọmọ Ọlọ́run ni mo jẹ́. Ọlọ́run ní ipá àti agbára. Abẹ́ ti gbàgbé ni. Àwọn Ísírẹ́lì tí wọ́n rìnrìn àjò láti Íjíbítì lọ sí ilẹ̀ ìlérí, ẹ béèrè lọ́jọ́ kan fúnra yín ni. Télọ̀ wo ló ń bá wọn ránṣọ? Aṣáṣọ wọn ò gbó ni. Ẹ béèrè dáadáa. Mélòó lẹ bìlí pé àwọn èèyàn máa wẹ̀ lójúmọ́? Ẹ béèrè pé àwọn supernatural power kan ṣiṣẹ́ fún àwọn pípọ̀ wọ̀nyẹn yẹn. Ẹ béèrè dáadáa. Bí ọ̀wọ́ náà ṣe ń gbé wọn rìn lóru. Ọlọ́run lágbára ju bẹ́ẹ̀ ṣe lérò yìí lọ. Ẹ wo, Ọlọ́run lágbára ju bí àwọn èèyàn ṣe sọ fún yín. Ó mà ṣe o. Sàtáánì ni wọ́n ṣiṣẹ́ fún ló fà á. Òun náà fi lè máa sọ fún yín pé wọ́n fi ń bá Ọlọ́run dọ́gba lójú yín. Náà fi ń fi ara lẹ́sẹ̀ ń yìn wọ́n. Ẹyọ táwọn náà torí wọ́n ń wú. Tí ìbá ṣe bẹ́ẹ̀, ṣe bẹ́ẹ̀ yẹn ni Jòhánù Báptísì ni. Ó ní Jésù á máa ga sí wọn, máa rí lẹ̀ sí. Ṣùgbọ́n àwọn pásítọ̀ òde òní, ṣe ni Jésù ń rí lẹ̀ sí, àwọn ló ń ga sí o. Wọ́n á sọ fún yín gan pé tí Jésù bá fún yẹn wá bá mi. Tó bá possible fún wọn á sọ bẹ́ẹ̀ fún yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé orúkọ Jésù yẹn ó ṣe fi pawó, so wọn ò ní fẹ́ bàjẹ́. Ṣùgbọ́n wọ́n máa relegate ẹ̀ sẹ́yìn. Mo ń sọ̀tọ̀ fún yín. Mo fẹ́ fi dá yín lójú pé nípasẹ̀ àdúrà ẹ lè gba ìmúláradá. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ìmúláradá ò débi pé ẹ ṣiṣẹ́ kọjá aago ẹ̀ sinmi o, ẹ wá sí kí ó rẹ̀ yín o, ìyẹn yàtọ̀ o. Ara ń fẹ́ sinmi o, ìyẹn kọ́ ni mò ń sọ o. Ṣùgbọ́n mò ń sọ àwọn àìsàn tí àwọn onímọ̀ ìṣègùn,
àwọn doctors tí wọ́n ti sáyẹ̀nsì pé òun ló ń ṣe ilẹ̀ máa bá kú lónìí mo fẹ́ kẹ́ reject ẹ̀ pé irọ́ o á sọ fún Olúwa Jésù Olúwa ẹ wo àgọ́ ara mi sàn ẹ wo àgọ́ ara mi sàn àgọ́ ara mi yìí ẹ fọwọ́ kan àgọ́ ara yẹn ibi area part tẹ bá rí i pé àìsàn wà ẹ fọwọ́ gbà dáadáa báyìí pé ẹ wo àgọ́ ara mi sàn. Oh Lord, heal my body, heal this body. Ẹ gbà àgọ́ ara yín mú kẹ́ni kọ́lọ́run kó wò ó sàn. Ẹ gbàdúrà ẹ̀ tàtà pé Jésù Olúwa ẹ wo àgọ́ ara mi yìí sàn. Ẹ jẹ́ àgbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ wo àgọ́ ara mi yìí sàn. Olúwa ẹ wo àgọ́ ara mi sàn. Ẹ wo àgọ́ ara mi yìí Olúwa bá mi wò sàn. Olúwa bá mi wò sàn. Olúwa bá mi wò sàn ní orúkọ Jésù àgọ́ ara mi Olúwa ẹ wò sàn. Àgọ́ ara mi Olúwa ẹ wò sàn ní orúkọ Jésù Kristi àgọ́ ara mi Olúwa bá mi wò sàn. Olúwa bá mi wò sàn Jésù Olúwa ẹ ṣàánú mi àgọ́ ara mi Olúwa bá mi wò sàn. Àgọ́ ara mi Olúwa bá mi wò sàn. Olúwa wò mí sàn. Olúwa wò mí sàn. Olúwa wò mí sàn. Olúwa wò mí sàn. Ẹ ṣàánú fún mi ní orúkọ Jésù ẹ wo àgọ́ ara mi yìí sàn. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Bá a ti ń gbàdúrà ó ní ọ̀rọ̀ yẹn wá sínú etí mi pé tá a bá rí ẹnikẹ́ni tó fẹ́ kí Ọlọ́run kó fọwọ́ kan òun kí ó wo àgọ́ ara rẹ̀ sàn ẹ dákun ẹ tètè wọ́ mi sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ máa gbọ́ bá a ṣe ń gbàdúrà yìí ẹ̀yẹn ṣáà wọ́ mi sẹ́gbẹ̀ẹ́ ká tẹ̀síwájú àdúrà wa mo fẹ́ gbàdúrà ní ìparí àdúrà ní bí Ọlọ́run ti bẹ tẹ́mi yẹn bẹ̀ láàyè Ọlọ́run yóò fọwọ́ kan ọ̀pọ̀lọpọ̀ gbogbo ohun tí wọ́n sọ pé ó máa pa yín yẹn Ọlọ́run á yí padà àmú yín yé lórúkọ Jésù Kristi ẹ rí ohun kẹta tó jẹ́ significant iyọ̀ nípa tẹ̀mí òun náà ni iyọ̀ jẹ́ májẹ̀mú ó túmọ̀ sí májẹ̀mú nípa tẹ̀mí iyọ̀ bẹ́ẹ̀ ni covenant mo dẹ̀ lè fi tó yín létí o gẹ́gẹ́ bí ìrírí wa gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run èyí tó pọ̀ jù nínú àwa kìrìsìtẹ́nì òun ló ti wọnú májẹ̀mú ibi lọ èyí tó pọ̀ jù ní mo pé o in fact percentage yẹn á fẹ́ wọ 90% tí ò bá lé ní àwọn kìrìsìtẹ́nì tí tó oh God tá a ti tà sínú ẹ̀mí òkùnkùn àbáyé ìkọ́ ayé Jésù ní kéèyàn má ṣòro lé táwọn èèyàn ń bá kiri ayé pé tẹ́ máa gbọ́ lẹ́nu àwọn babaláwo pé àwọn pásítọ̀ yìí gan kọ́sítọ́mà wa ni láyé tá a wà yìí tá a ti gbọ́ rí bẹ́ẹ̀ pé kíni ẹ̀yin kan mo ti ń gigi ìbá àwọn pásítọ̀ yìí àwọn gan tó lówó jù yín lọ àwọn tó lórúkọ jù yín lọ ibi kọ́sítọ́mà wa ni wọ́n bàbá yẹn oh God mo wà nú mọ́tò ìránṣẹ́ Ọlọ́run kan dòní mo sì ń yiri ọ̀rọ̀ yẹn wò ni ìránṣẹ́ Ọlọ́run yẹn sọ pé ó ní ẹ̀sà tẹ́ bá doubt mi a máa gbé yín àdó bàbá kan mo ní báwo lẹ́yìn fúnra yín ṣe mọ bàbá yìí wọ́n ní àwọn táwọn ra ilẹ̀ ta ilẹ̀ lọ́wọ́ wọn ni bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń ṣe property business wọ́n ara lẹ̀ wọ́n talẹ̀ wọ́n làwọn àbáyẹn ló máa ń ta ilẹ̀ fún wọn wọ́n làwọn kan sọ̀rọ̀ ńjọ́ kan lónìí ẹlẹ́jọ́ kan ọmọ mi lọ́jọ́ kan wọ́n fẹ́ wàásù Jésù ayé mi o láyé tá a wáyé lẹ́wà ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kìrìsìtẹ́nì ti wọnú májẹ̀mú òkùnkùn lọ ẹ má tanra yín kẹ́yìn gbàdúrà àgbàyọrí olúyẹ̀kú jẹ́ priority yín ṣé mi kì í sọ ni tẹ́lẹ̀ mi bá mi pásítọ̀ àbúrò mi kan ó ní kí ni mo ní ẹ lọ sí mi kí ló dẹ̀ fà á wọ́n á fi ọ̀rọ̀ èèyàn lọ wá tá a bá ti gbé lórúkọ Jésù ẹ̀fọn ká máa jára ẹ̀ sí mi ti ta sóòlù ẹ̀ fún Sátánì níbi tó wà òótọ́ dẹ̀ ni àwọn tá a bá súnmọ́ dáadáa a máa láti wọn pé ẹ wo ẹ ṣàfọ̀rọ̀ Ọlọ́run ẹ fi ọ̀nà Ọlọ́run hàn wọ́n tó yẹ làwọn ṣe máa ń sọ gbà mí pé èyí tẹ́ ẹ bá fi máa fáwọn èèyàn nọ́mbà wa ẹ fún wọn ní ọ̀rọ̀ Ọlọ́run náà iye wọn àti ẹ̀kọ́ ṣí tí èèyàn ò bá ṣí kì í rómìnira àwọn pásítọ̀ yẹn ń sọ fún mi lọ́dún yẹn wọ́n ní Pastor Sam ẹ lọ jókòó wọ́n ní ntí bàbá yẹn tó tú fún wọn paraná bá dárúkọ pásítọ̀ kan ní Nàìjíríà yé mi ìgbọ́dọ̀ dárúkọ pásítọ̀ yẹn kí lè má mi títì wọ́n ní kíni wọ́n ní bàbá yẹn ní tóun pé tó o bá sọ fún pé o mọ̀ wọ́n yí padà tó bá ní láyé tó bá ń búra pé Jésù kìíní kan ni dárúkọ mi fún ó ní tó bá ti dárúkọ mi fún yẹn wojú ẹ̀ ó máa cringe torí ti mọ̀ pé àṣírí túnbì kan nìyẹn mo ní bẹ́ẹ̀ ni
wọ́n ní mi má ṣe tèmi láyé tá a wà níbi tí ẹlẹ́mìí òkùnkùn olóńdarí àdúrà nínú ìsìn ní ṣọ́ọ̀ṣì mi lẹ́wà ní àwọn èèyàn tí ní wọ́n májẹ̀mú òkùnkùn lọ lẹ́ni ẹ̀ nígbàdúrà oríṣiríṣi láyé tán rìn nǹkan mórí pẹpẹ abẹ́ ti gbàgbé ni story yẹn tọmọ ọ̀dọ̀ yẹn tó máa bá tó pastor clean nínú ilé ẹ̀ ó wá rí olive oil níbẹ̀ lóní kò náà tọ́ sórí òun tó tọ́ sórí báyìí tó dákú lọ́rùn gbọ́dán nígbà tí ò ló bá ṣe nìkan lò kì í ṣe olive oil lásán ayé tí pastor sọ pé Jerusalem ti gbé òróró tán máa gbé wá tó mọ̀ bí tán ti gbé wá ṣé bí tán sọ fún ẹ ló gbàgbọ́ mo rántí lọ́dún yẹn lọ́hùn nígbà tí wòlíì kan wà ní Èkó nígbà yẹn àwọn èèyàn máa wá all over the world wòlíì yẹn ti kú báyìí pásítọ̀ kan fẹnu ara ẹ̀ sọ fún mi láti Kẹ́ńyà ló ti wá ó máa wá ra òróró ń bì á wá gbé lọ sọ́hùn á wá dilute ẹ̀ mọ́ òróró míì àwọn máa tà á lówó ńláńlá wọ́n béèrè lọ́wọ́ ẹ̀mú ní ẹ̀sà mú ní ṣé òróró yẹn tẹ́ bá gbé dọ́ ó sì ṣiṣẹ́ ó ní àjẹbí iná ni ìyẹn ò gbọdọ̀ jẹ́ lórúkọ Jésù mo ń sọ òótọ́ fún yín ó dàbí àwọn dáàdi yẹn ni wọ́n ní ọjọ́ tí àjọ ń sọ̀rọ̀ ipò tí kìrìsìtẹ́nì wà lónìí ipò tí ẹ̀sìn kìrìsìtẹ́nì ti ta láǹsìn Jésù ta láǹsìn ipò tá a wà lónìí èmi àdáàdi yẹn jọ ń sọ pásítọ̀ ni wọ́n ní Pastor Sam wọ́n ní ọ̀rẹ́ kan wọ́n jọ pàdé ní prógráàmù kan ni wọ́n dẹ̀ máa ń pera wọn dáadáa wọ́n ní ẹ̀ẹ̀kan táwọn lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ lọ kí ní ọjọ́ Friday kan àwọn kan wọ́n làwọn change nọ́mbà àwọn pátápátá wọ́n nítorí ẹnìkan yẹn àwọn mo ní kí ló dé wọ́n nígbà táwọn dé ṣọ́ọ̀ṣì ẹ̀ báyìí táwọn èrò jókòó lọ mo ní tó dáa ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n nígbà táwọn mú wọn wọlé ibi tó jókòó tó ti ń dá àwọn èèyàn lóhùn wọ́n lórí odó òun ló jókòó sí mo ní kí lẹ wí wọ́n ní ó yà mí lẹ́nu wọ́n ní orí odó wọ́n láwọn òṣòpó yà wọ́n lẹ́nu àwọn kan ra ṣe pápápá àwọn jáde ńbẹ̀ bọ́ àwọn ṣe jáde ńbẹ̀ yẹn làwọn yọ síìmù wọn làwọn bọ́ sínú mọ́tò náà stáàtì mọ́tò wọn kàn ń lọ wọn ò tiẹ̀ wẹ̀yìn mo ní ṣe wọn ò wáyé wálé kò tí ì mọ́lé wọn mo ló lọ ń yọ yín láyé tá a wá ẹjọ́ ẹja sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fa ayé mi yọ kúrò nínú májẹ̀mú òkùnkùn ẹ má dàkẹ́ àdúrà yìí ó tá a mọ̀ sọ fún yín nínú fa ayé mi yọ kúrò nínú májẹ̀mú òkùnkùn Oh Lord, pull my life from all evil covenants. Pull my life out of all evil covenants. Gbogbo àwọn májẹ̀mú òkùnkùn pátá. Mo gbàbẹ̀ kọjá ni, mo fara kó ni, mo gbà dání ni, mo jókòó lé ni, mo rìn lórí ẹ̀ ni, mo gbàgbọ́ nínú ẹ̀ ni, gbogbo májẹ̀mú òkùnkùn pátá ní orúkọ Jésù Kristi Olúwa fà ayé mi yọ kúrò nù wọn. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa fà ayé mi yọ kúrò nù májẹ̀mú òkùnkùn. Olúwa fà ayé mi yọ, Olúwa fà ayé mi yọ, Olúwa fà ayé mi yọ, orúkọ Jésù. Olúwa fà ayé mi yọ kúrò nù májẹ̀mú òkùnkùn. Olúwa fà ayé mi yọ, ẹ fà ayé mi yọ pátápátá lórúkọ Jésù Kristi. Olúwa wẹ̀ mí mọ́ o, ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ mí pátápátá. Tẹ́ ẹ bá ti fà mí yọ tán, Olúwa wẹ̀ mí, àwọn ọmọ mi ńkọ́, ẹ ṣàánú wọn Ọlọ́run wa. Olúwa fà ayé àwọn ọmọ mi yọ, Olúwa fà wọn yọ, Olúwa fà wọn yọ. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, bàbá gbàdúrà yìí fúnra wa lẹ́ẹ̀kan, ẹ jẹ́ ká gbà fún àwọn ọmọ wa lẹ́ẹ̀méje. Mi ìṣeré o oh God, mi kì í láìkẹ́ láti máa sọ testimony ọ̀rọ̀ ọlọ́rọ̀ fún yàn. Mo fẹ́ kí mo fẹ́ kó ní testimony tó sọ testimony ara ẹ̀. Mo rántí àwọn ọmọ mi yẹn ni, báwo lèèyàn ṣe ń bí ọmọ mẹ́ta táwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó yẹ pé wọ́n dẹ̀ ní the same issue. Àti gbàdúrà ó kàn wá díjọ́ kan ni, èrò yẹn kàn wá sí mi lọ́kàn ni. Mo ní mọ́mì, mo ní ibo lẹ bí àwọn ọmọ yín wọ̀nyí sí? Wọ́n ní ṣọ́ọ̀ṣì tí táwọn gan fúnra wọn ti ṣe sí ni. Kí ló kọ ṣọ́ọ̀ṣì náà bá sọ? Ǹjẹ́ rántí pásítọ̀ bẹ́ẹ̀? Mo ní ṣe pásítọ̀ kan ṣoṣo ló sọ wọn lórúkọ ni. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní no wonder láti ọjọ́ ìta tí ń gbàdúrà. Mo ní ẹ̀ẹ́dẹ̀ sọ mi tẹ́lẹ̀, wọ́n láwọn ò mọ̀ kó wà important. Àmì èmi náà mọ̀ o. Mo ní Ọlọ́run fẹ́ gbàdúrà wa ni, làbá change àdúrà. Torí mo sọ fún wọn, mo ní pásítọ̀ ti dárúkọ yìí, ṣé ẹ sì ń gbọ́ nípa wọn náà ti kú. Now báwo ni ọ̀rọ̀ wọn ṣe ní wọ́n ní àwọn ọmọ wọn fúnra wọn náà ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn débi kan lòye wọn náà ṣí pé mo jẹ́ mọ̀ yìí pé ohun tó bá àwọn ọmọ wọn yìí fira yìí, gbogbo àwọn pásítọ̀ yẹn pátá ọ̀gá ni wọ́n nínú ẹ̀.
mo ní ó tán mo ní òun ló sọ àwọn yín lórúkọ àìbẹ́ ó ti mí sí gbogbo bẹ́ẹ̀ náà ni ìmísí ṣe rí ẹlòmíì ò mọ̀ ẹ mọ̀ tí pásítọ̀ yín bá jẹ́ alágbèrè mọ́mì ẹ lọ máa rò sẹ́yìn báyìí tí pásítọ̀ yín bá jẹ́ alágbèrè tẹ́yà àtọkọ yín bá lọ ṣọ́ọ̀ṣì yẹn ọkọ yín á bẹ̀rẹ̀ àgbèrè ṣáá ni ikò pòṣóògùn ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí pásítọ̀ yín bá tó bá ní májẹ̀mú òkùnkùn gbogbo tí ìjọ yẹn bá tẹ́ 1 million gbogbo wọn pátá ló máa wọnú májẹ̀mú yẹn it's a matter of time kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọn máa wọ ní kọ̀ọ̀kan wọ́n lè máa wọ gan in thousand wọ́n lè máa wọ ní 10 wọ́n lè máa wọ ní kọ̀ọ̀kan but wọ́n máa wọ pátá bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí ló fà á òun ló mí sórí gbogbo yín bẹ́ẹ̀ ni ẹ rí ẹ tó máa ní kó officiate and let everybody be on their feet gbogbo yín máa ṣe kíni ẹ máa dìde dúró ní àṣẹ ló ń sọ̀rọ̀ yẹn ẹni tó bá ti wà lórí ọ̀tà báyìí tó bá ti dúró lórí ọ̀tà ẹni tó wá ní ọ̀tà ẹ̀ ló wá dúró lórí ọ̀tà ara ẹ̀ ó wá ní mo gbàdúrà mo pàṣẹ ó tán o ẹ̀dẹ̀mọ̀kọ́ àkìrìsẹ́ni láìka àṣẹ gan ọ máa ṣẹlẹ̀ ni kò sí nǹkan tó wà nínú ayé ẹ̀ tí ò ní breed ẹ̀ sínú ayé àwọn ènìyàn ìdí ẹ̀ nìyẹn tó yẹ pé mo fi máa ń kíyè sára láti dá ìka ìjọ lẹ̀ ní ìṣeré o tó wà ń bẹ̀ ni ọ̀hẹ́s Olúwa gbàdúrà kò ní lè dé ọ̀dọ̀ àwọn tó jẹ́ ọmọ ìjọ ẹ̀ka yẹn nítorí ẹni tó ń mílé wọn lójoojúmọ́ bẹ́ẹ̀ ni mo philosophy gidi ọ̀rọ̀ Ọlọ́run àṣírí tí Ọlọ́run fi hàn wá là ń sọ fún wa yẹn tó dẹ̀ dúró gan mo máa ń sábà pè ní spiritual philosophy wọ́n ṣe a sọ fún ọ lẹ́ẹ̀kan sí Olúwa ṣàánú fún mi mo ti mọ̀ yín Lord have mercy on me I have known you pull my life out of all evil covenants Jésù Olúwa ẹ ṣàánú fún mi mo ti mọ̀ yín báyìí Olúwa nítorí náà ẹ fa ayé mi yọ kúrò nínú gbogbo májẹ̀mú òkùnkùn pátá ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà mo ti mọ̀ yín Ọlọ́run wa nítorí náà àánú ni mo bẹ̀bẹ̀ fún Olúwa ẹ fa ayé mi yọ kúrò nínú májẹ̀mú òkùnkùn àwọn ọmọ mi dọwọ́ yín o mo ti kó wọn yálé kiri ẹ jẹ́ ká sọ fùtọ́ fún Ọlọ́run a ti kó wọn yálé kiri Olúwa fa ayé wọn yọ kúrò nínú májẹ̀mú òkùnkùn ẹ fa ayé wọn yọ kúrò nínú májẹ̀mú òkùnkùn Olúwa fa ayé wọn yọ kúrò nínú májẹ̀mú òkùnkùn Olúwa fa ayé wọn yọ kúrò nínú májẹ̀mú òkùnkùn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run tá a bá rí ẹnikẹ́ni láàrin wa tó jẹ́ pé àwọn pásítọ̀ ti béèrè orúkọ àwọn ọmọ ẹ̀ títí ó yẹ ẹ kọ orúkọ àwọn ọmọ yín wá 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 ẹlòmíì kọ ó béèrè date of birth àwọn ọmọ yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó béèrè orúkọ bàbá wọn ó béèrè orúkọ ìyá wọn ẹ ti kọ tó bá pẹ́ ẹ wà ní kàtígórì yẹn tó bá di sí ọjọ́ sátidé yìí ẹ jọ mo bẹ̀ yín ẹ fàyílẹ̀ fún àwẹ̀ àti àdúrà ẹ̀yọ́ kẹsàn fọlọ́run kó fa àwọn yín kúrò ní májẹ̀mú òkùnkùn pátá ẹ dákun ẹ gbàdúrà yẹn o Ọlọ́run á dẹ̀ fún yín ṣe ẹ rí ká tó gbàdúrà nù wa ẹ jẹ́jẹ́ mọ̀ pé kì í ṣe wòlíì Èlíṣà nìkan ni Ọlọ́run tọwọ́ ẹ̀ wo omi sàn ó ṣẹlẹ̀ sí wòlíì Mósè náà ẹ rí i pé mo pe Mósè ní wòlíì Mósè ó kọjá wòlíì gan bẹ́ẹ̀ ni wòlíì ni adarí ni táyì tó bá wù yẹn fún Mósè fìtì ẹ̀ kánsẹ́lọ̀ ni Mósè akẹ́kọ̀ọ́ Mósè lónìí ohun tó tọwọ́ ẹ̀ ṣe tẹ́ bá wo Exodus chapter 15 verse 25 àwọn ọmọ Israẹli wọ́n ti fọjọ́ mẹ́ta rìn gbogbo omi tó yẹ kán ní wọ́n ti mú tán wọn ò wá rómi torí inú aginjù náà wà inú desert náà wà wọn ò wá rómi ó ti rẹra ẹ̀rí nọ́mbà sì complain ṣáà máa wá kú báyìí ní ànímú mi ẹ ṣáà jẹ́rìí àwọn Israẹli ṣáà máa kú báyìí ní ànímú mi ànímú mi ni ẹ̀rí kí lè Mósè wá ṣe bàtà dé Exodus 15:25 yẹn bẹ́ẹ̀ sọ pé Mósè sì ké pé Olúwa sì fi igi kan hàn án ó sì sọ igi náà sínú omi náà sì dùn torí pé ìgbà tán máa fi rí omi eventually bọ́n ṣe gbẹ́nu sí báyìí náà Jésù olùgbàlà náà bẹ̀ sí tú dànù omi yẹn burú gan ó dẹ̀ wà poisonous ṣùgbọ́n káwọn ará bíi kan tó bẹ̀ sí sọ Mósè lókùtà pa tó àwọn Ísírẹ́lì wọn burú díẹ̀ léèyàn ẹ̀yin ò Mósè wá gbàdúrà Olúwa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi lọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyí pé ìsọpọ̀ Ọlọ́run á fi igi kan hàn ó dẹ̀ ẹ̀rí tẹ́ ẹ bá wò kí ni mo rí ń bẹ̀ yẹn ohun tí mo rí ni pé Ọlọ́run lohun tó wà nítòsí láti yanjú ìṣòro wọn Ọlọ́run ẹ jẹ́ ká tẹ̀sọ́dà dùà Jésù Olúwa láti òní lọ ẹ lohun gbogbo
ní àyíká mi fún àǹfààní mi. Ẹ lò ohun gbogbo tó bá ti wà ní àyíká mi láti òní lọ, Olúwa ẹ lò wọ́n fún àǹfààní mi. Ìbá jẹ́ èèyàn, ìbá jẹ́ ẹranko, ohunkóhun tó bá wà ní àyíká mi lónìí, Olúwa ẹ bẹ̀rẹ̀ sí lò fún àǹfààní mi. Oh Lord, henceforth use all things around me to my advantage. Gbogbo tó wà ní àyíká mi, Olúwa ẹ lò fún àǹfààní mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, gbogbo tó wà ní àyíká mi, Olúwa ẹ lò fún àǹfààní mi. Gbogbo tó wà ní àyíká mi láti òní lọ, bá ti kúrò nínú àdúrà yìí, gbogbo tí ó bá ti wà ní àyíká mi pátá yóò jẹ́ fún àǹfààní mi. Gbogbo ìṣẹ̀dá tí ẹ̀yin Ọlọ́run dá yóò wà fún àǹfààní mi. Gbogbo iṣẹ́ tí Ọlọ́run dá pátápátá yóò wà, gbogbo bí tí n bá dé yóò wà fún àǹfààní mi. Lórúkọ Jésù Kristi, use all of your creation to my advantage. Gbogbo tẹ́ dá pátá, Olúwa ẹ lò fún àǹfààní mi. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Jẹ́ kí n ránu gbà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká lọ sínú àdúrà àánú wa. Ẹ ti mọ̀ bá ṣe ń gbàdúrà àánú wa. Ibi la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Ohun tẹ́ bá fẹ́ béèrè, ẹ̀yin ó yẹ máa gbà. Ẹ má dúró dé ẹnikẹ́ni. Ẹ má dúró dé ẹnikẹ́ni. Mo sọ fún wa, a kàn máa change posture wa ni. Ẹ̀rí nínú àdúrà àánú báyìí, èmi á máa fẹ́ láti wà lórí ìkúnlẹ̀. Ṣùgbọ́n tó kó rí ìkúnlẹ̀ lẹ́wà látàárọ̀, ẹ lè change ẹ, ẹ lè jókòó, ẹ lè dọ̀bálẹ̀, ẹ lè bẹ̀rẹ̀ sí ní kiri, ẹ lè ṣe, ẹ ṣáà bẹ̀rẹ̀ sí béèrè. Ẹ máa béèrè, bó bá ṣe rọ̀ yín lọ́rùn sí ni ó yẹ máa béèrè. Ẹ dákun ẹ máa béèrè. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ohun tẹ́ bá fẹ́ kí Ọlọ́run kó ṣe gan, ẹ fi ìgboyà bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ fi ìgboyà bá Ọlọ́run sọ̀rọ̀. Ó ṣe tán àti ṣe fún yín tó pé ẹ jẹ́ ọmọ sí Ọlọ́run. You are sons and daughters of the Most High God. Nítorí náà ẹ ní àǹfààní láti béèrè. Ẹ̀tọ́ yín ni láti béèrè. Ó ti ní ká béèrè, yín náà béèrè. Ẹ máa béèrè, ẹ máa bẹ̀bẹ̀, ẹ máa ṣìpẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ kórí ẹ máa béèrè. Ẹ máa béèrè, ẹ máa béèrè. Ẹ má dúró de ẹnikẹ́ni o. Ẹ béèrè lórí ọmọ, ẹ béèrè lórí ọkọ, ẹ béèrè lórí aya, ẹ béèrè lórí iṣẹ́, ẹ béèrè lórí ìdílé yín, ẹ béèrè lórí ayé yín fúnra yín. Ó yẹ máa gbàdúrà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, wá yin orúkọ yín lẹ́ẹ̀kan sí fún àǹfààní ọ̀tun tẹ́ fún wa. Àǹfààní tuntun, àǹfààní tó dára. Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín. Bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ bẹ̀ láàyè. Ọlọ́run yóò wo ayé yín sàn lórúkọ Jésù Kristi. Mo ní Ọlọ́run yóò wo ayé yín sàn. Tá a bá rí ogun kan tó wà ní kọ̀kọ̀ tó ń bá ayé yín fínra ní orúkọ Jésù Kristi, Ọlọ́run kọjú sí ogun náà báyìí, ó sì ṣẹ́wọlẹ̀ pátápátá lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà lónìí pé Ọlọ́run yóò lo gbogbo ní àyíká yín fún àǹfààní yín. Bójú ènìyàn lẹ pàdé, Ọlọ́run yóò lo ènìyàn fún àǹfààní yín. Ohun gbogbo tí Ọlọ́run dá pátá, Ọlọ́run yóò lò ó fún àǹfààní yín lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà sí Ọlọ́run ọ̀run, bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè, pé Ọlọ́run yóò fún yín ní ìbẹ̀rẹ̀ tuntun. Mo ní Jésù Kristi tó jẹ́ àṣẹ̀dá yóò fún yín ní ìbẹ̀rẹ̀ tuntun. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan o, Ọlọ́run bá yín dá májẹ̀mú ọ̀tun lórúkọ Jésù Kristi. Tàbádé májẹ̀mú òkun tẹ́rí sí lórúkọ Jésù Kristi. Ọlọ́run fà yín yọ lónìí. Bó ti ń fà yín lọ, ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ó fi wẹ̀ yín. Jésù ṣe yín lógo, ó ṣe àwọn ọmọ yín lógo, ó ṣe ọkọ yín lógo ní orúkọ Jésù Kristi. Jésù ṣe ìdílé yín lógo lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún ìwẹ̀nùmọ́ tó ní agbára lórúkọ Jésù. Ọlọ́run wẹ̀ yín mọ́. Mo gbàdúrà, mo ti sọ pé mo fẹ́ gbàdúrà fún àwọn ènìyàn lónìí fún ìlera pípé. Ó yẹ gbé omi yín níbi tẹ́ gbé sí. Mo gbàdúrà lónìí, mo fi omi tó wà lọ́wọ́ yìí mo fi ṣe point of contact lónìí. Tabari okòhun tó jẹ́ àìsàn tó bá yín fẹ́ra, èyí táwọn dókítà ti sáyẹ̀nsì, èyí táwọn dókítà ní bẹ́ẹ̀ ni wọ́n ti confam ẹ̀. So mo fẹ́ kí Ọlọ́run sọ̀rọ̀ lónìí. Jésù sọ̀rọ̀ lórí àìsàn yín. Ó yẹ gba ìwòsàn ní orúkọ Jésù Kristi. Mo ní ká gba ìwòsàn. Ìwòsàn nípa tara, ó yẹ gba ìwòsàn. Ìwòsàn nípa tara, ó yẹ gba ìwòsàn. Ìwòsàn nípa tara, ó yẹ gba ìwòsàn. Níbikíbi tí àìsàn parapamọ́ sínú ayé yín, ṣé orí ni, ṣé ẹsẹ̀ ni, inú ẹ̀jẹ̀ ni, ní gbogbo pàtì ara ni, lórúkọ Jésù Kristi. Mo ní ká gba ìwòsàn lónìí lórúkọ Jésù Kristi. Jésù wò yín sàn. Mo gbàdúrà pé ìwòsàn ò ní ṣe tiyín tì lórúkọ Jésù Kristi. Wọ́n á sọ fẹ́ lómi wọn ni àwọn máa mánéjì ẹni o, wà mánéjì àìsàn yẹn kú ni o. Tó bá ipa tiyín ni lórúkọ Jésù Kristi. Nígbà tá a dá yín dáadáa mà ní gbogbo àìdá àìsàn lórúkọ Jésù ẹ máa jáde. Ògo Ọlọ́run farahàn lónìí. Agbára wà láàyè Ọlọ́run ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ká tó ṣe orí ọ̀fẹ́, omi yẹn mímu ló wà fún. Kẹ́ bẹ̀rẹ̀ sí mú báyìí. Ìgbà míì tí n bá sọ bẹ́ẹ̀ ṣe máa lo mi, mo fẹ́ kẹ́ lò bí ìgbàgbọ́ yín ṣe gbé ni. Ṣùgbọ́n ẹ mú báyìí, ẹ mú. Àfi tó bá yẹ pé àìsàn tara ni, bóyá ẹsẹ̀ ló ń dùn yín, ẹ mú díẹ̀ ńbẹ̀, kẹ́ bù sọ́wọ́, kẹ́ fi wọ ẹsẹ̀ yẹn. Gbogbo tó bá dùn ẹ fi wọ ibi tó bá dùn nípa. Bá pé ojú ni, ẹ fi bọ ojú yẹn. Ẹ já ṣorí ọ̀fẹ́. Olùfẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti Ẹ̀mí mọ́ kó máa bá wa lọ
Ọlọ́run àlàáfíà lórúkọ Jésù Kristi yóò bá yín rìn àjò ayé yín. Ògo Ọlọ́run yóò farahàn, agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.